Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, aṣẹ́yìn lọ́ba, Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin, aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ tí ó parí oṣù kejìlá àti ọjọ́ tí ó parí ọdún 2024. Ògo ní fún orúkọ mímọ́ yín, Ọlọ́run aláàánú, olùfẹ́ wa, olùpamọ́ wa, aláàbò wa, ibi ìsádi wa. Ògo ní fún orúkọ mímọ́ yín, aṣẹ́yìn lọ́ba ní gbogbo ọ̀nà. Fún oore ọ̀fẹ́ ńlá ńlá yìí tí kò ṣeé fowó rà yìí, ògo ní fún orúkọ yín. Olúwa, àdúrà tí a ò gbà sí yín lè ní, Olúwa ẹ fi àánú dá wa lóhùn. Ẹ jẹ́ kí a rí èsì àdúrà wa ní kánkán, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 21 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé àwọn àdúrà fún ọdún tuntun. Àwọn àdúrà fún ọdún tuntun 2025. Àkọ́sórí wa ni a mú nínú ìwé orin Dáfídì orí ìkarùndínláàádọ́rin ẹsẹ̀ ìkọkànlá. Orin Dáfídì orí ìkarùndínláàádọ́rin ẹsẹ̀ ìkọkànlá. Ìwọ fi oore dé ọdún ní adé, ọ̀ràn kan ó ní ipá ní ọ̀nà rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ìwé Àìsáyà orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Báyìí ni Olúwa wí fún ẹni àmì òróró rẹ̀, fún Kúrúsì, ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. Èmi ò sì tú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba, láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀. A kì yóò sì ti ẹnu ibodè náà. Èmi ò lọ síwájú rẹ̀, èmi ò sì sọ ibi wíwọ́ wọn nì di títọ́. Èmi ò fọ́ ilẹ̀kùn dẹ wọn nì túútúú. Èmi ò sì ké ọ̀já irin sí méjì. Èmi ò sì fi ìṣúra òkùnkùn fún ọ, àti ọ̀rọ̀ tí ó pamọ́ ní ibi ìkọ̀kọ̀, kí ìwọ kí ó lè mọ̀ pé èmi Olúwa èmi Olúwa tí a ti pè ọ́ ní orúkọ rẹ ni Ọlọ́run Ísírẹ́lì. Àdúrà àkọ́kọ́, a ó sọ pé bàbá, o ṣé tí o ṣọ́ mi ní gbogbo ọdún 2024. Nípa àánú rẹ ni mo fi parí ọdún yìí. Mo dúpẹ́ gidigidi. Àdúrà kejì, bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ fún ayé mi ní ọdún tí ń bọ̀. Jọ̀wọ́ jẹ́ kí 2025 kí ó dára ju 2024 lọ ní orúkọ Jésù. Àdúrà kẹta, bàbá jọ̀wọ́ lọ síwájú mi nínú ọdún 2025 kí o sì mú ohun gbogbo rọrùn. Jọ̀wọ́ fún mi ní ìṣẹ́gun nínú gbogbo ọdún náà ní orúkọ Jésù. Àdúrà kẹrin, bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè súnmọ́ ọ sí ju ti tẹ́lẹ̀ lọ ní 2025. Fún mi ní oore ọ̀fẹ́ láti lè ka bíbélì mi àti láti lè máa gbàdúrà ju ti tẹ́lẹ̀ lọ ní orúkọ Jésù. Àdúrà karùn-ún, bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè rìn nínú ìfẹ́ rẹ fún mi ní ọdún 2025. Ràn mí lọ́wọ́ láti má ṣe kúrò nínú ìpinnu rẹ fún ayé mi ní orúkọ Jésù. Àdúrà kẹfà, bàbá jọ̀wọ́ bùkún iṣẹ́ ọwọ́ mi ju tàtẹ̀yìnwá lọ nínú ọdún tuntun ní orúkọ Jésù. Àdúrà keje, bàbá jọ̀wọ́ má jẹ́ kí èmi àti ẹbí mi ní ìrírí ìṣòro kankan o nínú 2025. A ó máa yọ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ọdún náà títí ayérayé ní orúkọ Jésù. Àdúrà kẹjọ, bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè rìn nínú ọgbọ́n rẹ ní 2025. Mo kọ̀ láti rìn láì ní ìdarí tàbí mo kọ̀ láti rìn láì ní ìdarí àbí láti rìn nínú àṣìṣe nínú ọdún tuntun ní orúkọ Jésù. Ìkẹsàn, bàbá mo béèrè fún ìyanu pàtàkì fún oṣù kọ̀ọ̀kan nínú ọdún tuntun náà. Jọ̀wọ́ ṣe ohun ńlá àti ohun tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo oṣù náà, kí gbogbo ènìyàn lè jẹ́rìí sí oore rẹ nínú ayé mi. Àdúrà ìkẹwàá, bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè rìn ní ìpele ìfàmì òróró yàn rẹ tó ga jù ní ọdún 2025. Lò mí láti ṣe iṣẹ́ ìyanu kí n sì jèrè ọkàn fún ìjọba rẹ ní orúkọ Jésù. Àdúrà kọkànlá, bàbá jọ̀wọ́ jẹ́ kí àlàáfíà rẹ jọba nínú ayé mi, nínú ìdílé mi, nínú ìjọ mi, ní orílẹ̀-èdè mi àti ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú mi ní ọdún tó ń bọ̀.
Jọ̀wọ́ jẹ́ kí n ní ìrírí àlàáfíà rẹ ní àyíká mi káàkiri ní orúkọ Jésù. Àdúrà ìkejìlá, àwọn kókó àdúrà tí ìwọ ti kà lára rẹ fún 2025. Kókó ọ̀rọ̀: dúró ṣinṣin nínú ìgbàgbọ́ o, sì ní ìrètí nínú Ọlọ́run. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ọba tí ó ń gbọ́ àdúrà, gbogbo àdúrà tí a gbà sí ẹ lónìí, Olúwa fi àṣẹ dáhùn. Tí o bá fa bíbọ̀ rẹ sẹ́yìn nígbà tí a bá parí ọdún 2025, ní ọjọ́ tó bá parí, ẹ tún fún wa ní oore ọ̀fẹ́ láti lè fi ògo fún orúkọ mímọ́ yín. Bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.